Kí ló ń ṣẹlẹ̀ sí arábìnrin yìí o? Kí ló ń ṣẹlẹ̀ sí Jùmọ̀kẹ́ Ọ̀tẹ́dọlá? Mo lérò pé púpọ̀ lára yín ṣì rántí òṣèrébìnrin tí wọ́n ń pè ní Jùmọ̀kẹ́ Ọ̀tẹ́dọlá. Kí ló ń ṣẹlẹ̀ sí arábìnrin yìí o? Ó dàbí pé ó sì nǹkan kan tí ó ń ṣẹlẹ̀ ní ọkàn arábìnrin yìí tí ó ń ṣẹlẹ̀ sí arábìnrin yìí ní báyìí. Lágbo òṣèré la wà. Kí ló ń ṣẹlẹ̀ sí arábìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Jùmọ̀kẹ́ Ọ̀tẹ́dọlá? Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tí ẹ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé arábìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Jùmọ̀kẹ́ Ọ̀tẹ́dọlá tí ó jẹ́ òṣèré orí ìtàgé fíìmù Yorùbá, ó ti tẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀. Ó ní wípé òun ò lè keep calm wípé òun ti fẹ́ra kù. Ó ní kí gbogbo ayé kí wọ́n bá òun jó, kí wọ́n bá òun yọ̀ wípé òun ti ní oyún, wípé kí gbogbo ayé kí wọ́n máa bá òun jó. Arábìnrin yìí inú rẹ̀ dùn gidi gan torí wípé ó ti fi inú ṣoyún, ó dẹ̀ máa fi ẹ̀yìn rẹ̀ ó máa fi gbé ọmọ pọ̀n. Nǹkan tí Jùmọ̀kẹ́ Ọ̀tẹ́dọlá tí ó post sórí ìtàkùn ayélujára rẹ̀ nìyí. Ó ní kí gbogbo ayé kí wọ́n máa bá òun jó, kí wọ́n máa bá òun yọ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ míì, ọjọ́ ire ó dìgbà.